Mo kí ẹ̀yin olùgbọ́ mi ní orúkọ Jésù Kristi Olúwa. Bó tilẹ̀ ṣe pé ọ̀rọ̀ òtítọ́ sọnù nínú ayé lónìí, ṣùgbọ́n Ọlọ́run ti mú ọ̀rọ̀ òtítọ́ rẹ̀ súnmọ́ àwọn ènìyàn láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Evangelist Babatunde Samuel. Tẹ́tí gbọ́ kí o sì di alábùkún fún ní orúkọ Jésù Kristi. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kẹrìnlá ẹ̀bẹ̀ láti ẹsẹ̀ 21 sí 22. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kẹrìnlá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 21 sí 22. Nígbà tí wọ́n sì wàásù ìrere fún ìlú náà, tí wọ́n sì ní ọmọ ẹ̀yìn púpọ̀, wọ́n padà lọ sí Listra àti Aikonioni àti sí Antioku. Wọ́n sì mú àwọn ọmọ ẹ̀yìn lé ọkàn lé, wọ́n sì gbà wọ́n ní ìyànjú láti dúró ní ìgbàgbọ́, àti pé nínú ìpọ́njú púpọ̀ lè àwa ó fi wọ ìjọba Ọlọ́run. Amen. Mo ń bá wa sọ̀rọ̀ lówùúrọ̀ yìí lórí títẹ̀síwájú nínú eré ìje náà. Títẹ̀síwájú nínú eré ìje náà. Bíbélì pé àwọn àpọ́stélì ń gba àwọn ọmọ ẹ̀yìn nígbà náà ní ìyànjú láti tẹ̀síwájú nínú ìrìn àjò ìgbàgbọ́, torí pé nípasẹ̀ ìpọ́njú pọ̀ ni a ó fi dé ìjọba Ọlọ́run. A rí i pé ìrìn àjò ìgbàgbọ́ eré ìje ni. Ìrìn àjò ìgbàgbọ́ jẹ́ ìrìn àjò pé tí Ọlọ́run ò bá ràn yàn lọ́wọ́, èèyàn ò lè dá rìn. Eré ìje ìgbàgbọ́ kún fún ohun tó lè dá yàn dúró téèyàn ò fi lè tẹ̀síwájú mọ́. Ṣùgbọ́n Bíbélì sọ fún wa pé àwọn àpọ́stélì sọ fún àwọn ẹ̀yìn wípé ohunkóhun tó lè wù kí wọ́n rí kò gbọ́dọ̀ dá wọn dúró láti má lè tẹ̀síwájú nínú ìrìn àjò ìgbàgbọ́ wọn. Á dẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèèyàn máa ń rí nínú ìrìn àjò ìgbàgbọ́ tó lè mú yẹn dẹsẹ̀ dúró kó mọ́ lọ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ni ènìyàn máa ń rí nínú ìrìn àjò ìgbàgbọ́ tó lè mú kéènìyàn ó bojú ẹ̀yìn tàbí kó tilẹ̀ padà kó lẹ́yìn Ọlọ́run. Ohun méjì péré mo fẹ́ mẹ́nubà nínú ìwàásù yìí. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ lórí òun ni àwọn ohun tí kò ṣeé mọ́ dojúkọ nínú eré ìje náà. Àwọn ohun tí kò ṣeé mọ́ dojúkọ nínú eré ìje náà. Àwọn tó yẹ pé kò pọ́síbù kó mọ́ rí. Àwọn ohun tí ò ṣeé sá fún nínú ìrìn àjò yìí. Àwọn tó yẹ pé kò ṣeé dọ́gbọ́n sí. Àgbélébù ni tó o gbọ́dọ̀ gbé tó bá fẹ́ dé ìjọba Ọlọ́run. Ohun àkọ́kọ́ òun ni inúnibíni. Inúnibíni. Bíbélì sọ fún àwọn Tímótíù kejì orí 3 ẹsẹ̀ 12. Bíbélì sọ fún wa pé ó ní nítòótọ́ gbogbo àwọn tí yóò fẹ́ láti máa gbé ìgbé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò farada inúnibíni. Torí pé kí ni a ó gbógun ti ìgbàgbọ́ rẹ nínú Jésù. O ò lè gbàgbọ́ nítòótọ́ nínú eré ìje ìgbàgbọ́ yìí kí a mọ́ gbógun tì ọ́. Ìgbógun tì lẹ́nu iṣẹ́, ìgbógun tì nínú ẹbí, ìgbógun tì ní ibi gbogbo. A ó ṣe nínúbíni sí ọ. Jésù wípé tí wọ́n bá ṣe nínúbíni sí mi, ó ní wọ́n ó ṣe nínúbíni sí ẹ̀yin náà pẹ̀lú. Inúnibíni jẹ́ ní tí ò ṣeé sá fún nínú ìrìn àjò eré ìje ìgbàgbọ́ yìí. A gbọ́dọ̀ lè dúró tiri nínú ẹsẹ̀ wa. Onírúurú nínúbíni tó lè wù ká rí, a ò ní bojú wẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ Sátánì ti fi nínúbíni bì ṣubú nínú ìrìn àjò ìgbàgbọ́ yìí. Mo gbàdúrà pé lórúkọ Jésù nínú ìrìn àjò yìí, bó ti wù kí a rí nínúbíni tó, Ọlọ́run yóò dì wá mú. Kò pọ́síbù fún Kìrìsìtíẹ́nì tòótọ́ kó mọ̀ dojúkọ inúnibíni. Kí ni sì ń fa inúnibíni? Kó bá ti di pé àwọn ènìyàn fẹ́ kọ́ ọmọ Ọlọ́run gbọ́jẹ̀gẹ́ lórí ohun kàbí kejì tí ò dẹ̀ tẹríba, a rí pé inúnibíni ó dé. Ọkọ rẹ tí ó gbàgbọ́ tó fẹ́ kọ́ ọmọ ọwọ́ ṣòkòtò kó mọ́ ọjọ́rùn náà, tó ò bá dẹ̀ gbà tó tẹ̀ sí ìfẹ́ tiẹ̀, wà á rí pé inúnibíni ó dìde sí ọ. Lẹ́nu iṣẹ́ rẹ yẹ ọ̀gá rẹ tó fẹ́ kó jẹ́ kẹjọjọ máa yí ìwé, tó ò bá ti lè gbà fún kẹjọ máa yí, wà á rí inúnibíni. Ọ̀gá rẹ tó fẹ́ máa yàn ọ́ lálẹ́ lẹ́nu iṣẹ́ tí wọ́n dẹ̀ jọ ọmọ Ọlọ́run tó dó lórí ẹsẹ̀ rẹ pé ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀, wàá rí i pé inúnibíni ó dìde sí ọ láti rí ọ̀dọ̀ ọ̀gá bẹ́ẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń fa inúnibíni fún Kìrìsìtíẹ́nì. Inúnibíni gbọ́dọ̀ dìde sí ọ nítorí ìgbàgbọ́ tó gbà. Torí pé kí ni èso ó wá ọ̀nà láti mú kó o bọ̀jẹ̀gẹ́. Nígbà tó bá wá dó lórí ẹsẹ̀ rẹ tó gba ìbọ̀jẹ̀gẹ́ láàyè, á rí i pé èyí yóò mú inúnibíni wá, yóò mú kí inúnibíni kó dìde sí ọ. Ìránṣẹ́ Ọlọ́run tó wà lábẹ́ olùdásílẹ̀ ìjọ, tí olùdásílẹ̀ ìjọ fẹ́ káwọn ọjọ́ máa owó ìjọ ń pọ́npọ́, tàbí tó bá kí ó máa gbé sọjí tí Ọlọ́run rán kalẹ̀, tírú ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ bá yarí tí ò gbà sí tí olùdásílẹ̀ ń sọ, inúnibíni ó dìde sí
ìránṣẹ́ ọlọ́run tó yarí fún olùdásílẹ̀ yìí pé òun ò lè mọ forúkọ ọlọ́run sọ ohun tí ọlọ́run ò sọ, yóò rí inúbíni á dìde sí i. rí i pé ìwọ tó bá dúró lórí òtítọ́ ayé ò gbógun tì ọ́. ìránṣẹ́ ọlọ́run tó bá dúró lórí òtítọ́ lórí ìjọ yẹ tó bá ṣe pé bóyá agbé sórí ẹni tí ń sọ ló dá ìjọ yẹ kalẹ̀, ìtọ́jú ẹ máa rí kìí ṣe kékeré. àwọn èèyàn fara ní wọn fàyè ní lára, gbogbo tí wọ́n fi lé lọ ni wọ́n máa ṣe. inú bí máa dìde nítorí ìgbàgbọ́ tá a ní nínú Kristi, a ò dẹ̀ lè sá fún. inú bí ni jẹ́ tí ò ṣe é sá fún, nítorí pé àwọn ìdánwò ẹ̀ṣẹ̀ tí ò mú kí inú bí ni kó dìde yóò dojúkọ wá. nígbà tá a bá dẹ̀ dúró lórí ẹsẹ̀ wa tá ò sẹ́ ìgbàgbọ́ òtítọ́, a ó rí pé inú bí ni yóò dìde. ohun mìíràn òun ni ìpọ́njú. John chapter 16 verse 33, John 16:33. nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi. nínú ayé ẹ̀yin ó ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn nígbà náà, ó ní pé nǹkan wọ̀nyí ni mò ń tẹnumọ́ fún yín pé nínú ayé ẹ ó ní ìpọ́njú. ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé Bíbélì sọ pé a ó rí ìpọ́njú. a ó ní níta máa ní yàtọ̀ sí níta máa rí. ìpín ogún ìní Kìrìsìtẹ́nì ní ìpọ́njú. ntí o pé kò ṣeé ṣe ká mọ̀ níní. ìpọ́njú máa dìde sí onígbàgbọ́. ìpọ́njú nítorí ìgbàgbọ́ wa. ìpọ́njú jẹ́ ohun tí a ò ní ṣaláì rí nínú ìrìn àjò ìgbàgbọ́ yìí. àwọn oníwàásù ti ń sọ fún ọ pé o ò lè jẹ́ Kìrìsìtẹ́nì kó o ní ìpọ́njú, irọ́ ni wọ́n ń pa. ìpọ́njú ńlá dìde sí ìjọ ìgbàanì. ìpọ́njú máa ń dìde sí àwọn ọmọ Ọlọ́run. onírúurú dẹ̀ ní ìpọ́njú ọmọ Ọlọ́run, ṣùgbọ́n Jésù ní pé ká ṣe kí ni o, ká tújú ká. ara ìpọ́njú ọmọ Ọlọ́run òun ni òṣì, òun ni àìní. ara ìpọ́njú ọmọ Ọlọ́run ni àìní. kó ọmọ Ọlọ́run tó lè ríṣẹ́ gidi lákòókò yóò dìbò, torí pé ṣàṣàníṣẹ́ tó wà níta tí ò ní gba Sunday lọ́wọ́ ẹ, ṣàṣàníṣẹ́ tó wà níta tí ò jọ ráyè sí lọ́n. àwọn iṣẹ́ tí ò ń jẹ́ kéèyàn ráyè sí lọ́n òun ló pọ̀ jù níta lónìí. iṣẹ́ tó yẹ kó tó bá ti gbà báyìí tí Sunday lọ́mọ ọ lọ, òun ló pọ̀ jù lónìí. tó bá dẹ̀ jí ọmọ Ọlọ́run tó fẹ́ iṣẹ́ tí ó fàyè gbà ọ́ láti sin Ọlọ́run, wà á rí i pé wà á pẹ́ lé díẹ̀ kó o tó rírú iṣẹ́ rẹ̀. so ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú ọmọ Ọlọ́run. Jésù sọ fún wa, ó ní dandan ní ìpọ́njú wa, ṣùgbọ́n ká tújú ká torí pé kí ni o, a ó borí. àìsàn ní ìpọ́njú ọmọ Ọlọ́run mìíràn, àìní ní ìpọ́njú ọmọ Ọlọ́run mìíràn, òṣì ní ìpọ́njú ọmọ Ọlọ́run mìíràn, onírúurú ní ìpọ́njú ọmọ Ọlọ́run, àìbẹ̀gbẹ́pẹ́ ní ìpọ́njú ọmọ Ọlọ́run mìíràn. ṣùgbọ́n a ò gbọ́dọ̀ torí nǹkan wọ̀nyí sí Ọlọ́run. Bíbélì sọ fún wa nínú ìwé Róòmù orí 9, ó ní kí ni ó àyà wá ya ìfẹ́ Kristi. ó ní ṣe ikú ni, ṣe ìyàn ni, ṣe ìpọ́njú ni. ó dárúkọ onírúurú nǹkan èyí tó lè yà wá ya ìfẹ́ Kristi. ó ní ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju aṣẹ́gun lọ nípasẹ̀ ẹni tó fẹ́ wa. nítorí ìpọ́njú yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run ló ti padà sẹ́yìn. ọ̀pọ̀lọpọ̀ ló ti sẹ́ ìgbàgbọ́ nítorí ìpọ́njú. ọ̀pọ̀lọpọ̀ ló torí owó sí Ọlọ́run. àmẹ́yẹ ìránṣẹ́ Ọlọ́run tó ti padà lẹ́yìn Ọlọ́run torí owó. Bíbélì sọ fún ìwé Psalm 34 verse 19. Bíbélì wípé ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú àwọn olódodo, ó ní ṣùgbọ́n Ọlọ́run yóò gbà wọ́n nínú gbogbo rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú ọmọ Ọlọ́run. Ìtí ojú àwọn ọmọ Ọlọ́run tó jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run ní àkókò yìí rí kò ṣe ohun tó dẹrùn. nítorí àìsẹ́ ìgbàgbọ́ wọ́n ti da ẹlòmíì dó lẹ́nu iṣẹ́, ẹlòmíì ti rógun àkóbá, wọ́n ti purọ́ mẹ́lòmíì, ohun tí ò ṣe wọn ló ṣe, nítorí pé wọ́n ní kó compromise ìgbàgbọ́ ẹ̀, kó compromise. ọ̀pọ̀lọpọ̀ ní Sátánì ti fi ìpọ́njú dá padà kó lẹ́yìn Ọlọ́run. ẹ já wo ìgbé ayé Lásárù olójú. Lásárù olójú ọ̀rẹ́ ni ràn lọ́wọ́, ẹbí ẹ kọ̀ sílẹ̀, ìrún ní jẹ́ kiri, kò rówó tọ́jú ara ẹ̀, àsánmu. ṣùgbọ́n gbogbo nǹkan wọ̀nyí a rí pé Lásárù olójú dúró dópin, ó sì borí. ẹ já wo Jóòbù fún àpẹẹrẹ, ẹni tí ohun gbogbo tó ní tó parun lọ́jọ́ kan ṣoṣo, ṣùgbọ́n síbẹ̀ Jóòbù dúró nínú ìfẹ́ Ọlọ́run, ó dẹ̀ borí. ìpẹ́jú tó lè wù kó mọ́ là kọjá, mo fẹ́ kó ní ìgbàgbọ́ wípé Ọlọ́run yóò mú ọ borí, torí pé Jésù ti ṣèlérí, ó ní pé òun ti ṣẹ́gun ayé, ó ní ká tójú ká, ó láwọn náà ó ṣẹ́gun. ohun mìíràn tó tún jẹ́ ohun tí kò ṣe má dojúkọ nínú eré ìje yìí, ó ní inúnibíni láti ọwọ́ àwọn èké ara. sẹ́rí bá a ṣe ní àwọn èké wòlíì la ní àwọn èké ara, kò sí tí ò burú nù wọn. àmì ọ̀pọ̀lọpọ̀ náà ti jáde kó nu ṣọ́ọ̀ṣì torí pé ó ń sòótọ́. mo pàdé arákùnrin kan, junior lárákùnrin jẹ́ sí mi nílé ìwé theology. so lẹ́yìn ìgbà tẹ́mi ti graduate mo rí i. so arákùnrin wa ń sọ ọ̀pọ̀lọpọ̀ tójú rẹ̀ rí fún mi. máa ń sọ fún mi pé torí pé òun máa ń wàásù òótọ́, ó ní wọ́n gba Sunday school lọ́wọ́ òun,
ó ní wọn ò jó ṣe nǹkan kan mọ́ church ó wá di normal floor member nítorí pé ó ń sòótọ́ àmẹ́yẹ pásítọ̀ tó ti pa lẹ́nu mọ́. Paul sọ fún Timothy nínú ìwé Timothy ó sọ nípa ọkùnrin kan tó jẹ́ alágbẹ̀dẹ bàbà tó ló gbógun ti òun ó ló ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú bíni sí òun. ẹ̀rí pé àpọ́stélì sọ̀rọ̀ nípa àwọn èké ara onírúbíni lọ́wọ́ àwọn èké ara. ìwé Ìfihàn orí 2 ẹsẹ̀ 2 ìmímọ́ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ àti bí ara rẹ kò ti gba àwọn ẹni búburú àti bí ìwọ ti dán àwọn tí ń pe ara wọn ní àpọ́stélì tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀ wò tí wọ́n sì rí pé eléke ni wọ́n. inú níbi láti ọwọ́ àwọn èké ara kò ṣeé ṣe ká má pàdé ru wọn o nínú ìrìn àjò gbàgbọ́. ìdí nìyẹn mọ́ gbẹ́kẹ̀lé yàn ṣọ́ra fún ìbádọ́rẹ̀ẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run láyé rẹ̀ ti farapa nípasẹ̀ àwọn èké ara. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run láyé rẹ̀ ti farapa nípa àwọn wòlíì èké. ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn táwọn rìn súnmọ́. kì í ṣe gbogbo ènìyàn ló ń lépa àti déjọba ọ̀run. nítorí náà ṣọ́ra láti ní ọ̀rẹ́ nínú ìrìn àjò yìí. tó o bá fẹ́ mórí bọ́ mọ́ lọ́rẹ̀ẹ́. àárín ewu la wà ìgbà ìkẹyìn ayé la wà yìí tí onírúurú àpẹẹrẹ àìnítọ́ Ọlọ́run tó yẹ pé nípa ìṣe àti ìwà wọn a rí i pé wọn ìṣe ti Ọlọ́run. Bíbélì sọ fún anúwe Tímótì 2 orí 3 ẹsẹ̀ 5 ó ní àwọn aláfarawé ìwà bí Ọlọ́run ó ní ṣùgbọ́n wọ́n sẹ́ agbára rẹ̀. aláfarawé ìwà bí Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ aláfarawé ìwà bí Ọlọ́run la ní lónìí nínú ìjọ tí wọ́n ń sọmọ Ọlọ́run ṣùgbọ́n àwọn náà pretend to be child of God. ṣọ́ra fúru wọn irú wọn lè fi ògùn lọ ọ̀rọ̀mọ̀jọ́ sọmọjọ́ tí ó mọ̀ fi ògùn lọ ẹnì kejì rẹ̀. kì í ṣe gbogbo ẹnikẹ́ni tẹ́jọ́ porúkọ Jésù náà lẹ́jọ́ ń lépa ọ̀run. ẹja kíyèsára ọ̀pọ̀lọpọ̀ ló ti dá padà sẹ́yìn. ọ̀pọ̀lọpọ̀ ní Sátánì ti fi àwọn èké ara bì ṣubú kò nínú ìgbàgbọ́. wọ́n pọ̀ nínú ìrìn àjò yìí tí wọ́n lè kó bá ọ tí wọ́n lè dá ọ padà sẹ́yìn tí wọ́n lè kó bá ìrìn àjò rẹ ṣùgbọ́n ẹja ṣọ́ra. o mìíràn ò ní kọsẹ̀ o nínú ìrìn àjò gbàgbọ́ yìí kò ṣe mọ́ rí ò ní kọsẹ̀ o. nítorí náà gbáradì. ẹlòmíràn tó mú kó padà kó lẹ́yìn Jésù báyìí ó ní ẹni tó finú tán wípé kò lè dáhùn nínú ìrìn àjò gbogbo tó dẹ̀ dalẹ̀ ẹ̀. a ní tẹ́lẹ̀ gbẹ́jọ́ bá lè ṣe báyìí sí mi ajé bẹ́ẹ̀ náà gbogbo èèyàn rí á dẹ̀ torí ẹ̀ padà kó lẹ́yìn. ẹ rà àwọn ọjọ́ tó yẹ pé pásítọ̀ awùwà kan wọ́n dẹ̀ ní àwọn expect irú ìwà lọ́wọ́ pásítọ̀ nítorí náà àwọn ò lọ ṣọ́ọ̀ṣì kankan mọ́. ẹ gbọ́dọ̀ ẹ̀ rí mo ti gbọ́ àwọn ọjọ́ tán dáná sun báíbù rí nítorí ìkọ̀sẹ̀ náà ni o nítorí ìkọ̀sẹ̀ ni o. Bíbélì wípé ó ní ègbé ni fún ayé nítorí òun kọ̀sẹ̀ ó nítorí pé kò ṣeé ṣe kó mọ̀ wá ó ní ṣùgbọ́n ègbé ni fẹ́nikẹ́ni tó bá ti pàṣẹ rẹ̀ wá. ẹ̀yin ènìyàn Ọlọ́run ìrìn àjò gbàgbọ́ yìí ó kún fún onírúurú ohun tó lè bìyàn ṣubú ó kún fún onírúurú ohun tí ò ní jẹ́ èèyàn ń mórí bọ́délé. ìwé Matthew orí 24 ẹsẹ̀ 10 Jésù wípé ó ní ọ̀pọ̀lọpọ̀ ni ó sì kọsẹ̀ wọ́n sì mọ ṣòfófó ara wọn. ìránṣẹ́ Ọlọ́run tó fi ọ̀rọ̀ ayé rẹ̀ pamọ́ sí lọ́wọ́ tó dórí pẹpẹ tó ti pé ìtàn ayé rẹ̀ tó fi pamọ́ sí lọ́wọ́ àṣírí ayé rẹ̀ òun ló fi wàásù. ìyẹn ńkọ́ àìmọye ń tán ti ṣe bẹ́ẹ̀ fún tí ò dé dé ṣọ́ọ̀ṣì mọ́ dòní tí ò bìlífù ránṣẹ́ Ọlọ́run kankan mọ́. àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé òun ní kankan ṣe pẹ̀lú Ọlọ́run mọ́ nítorí ìkọ̀sẹ̀ tó ti rí látara àwọn kan. ènìyàn Ọlọ́run a ní láti kíyèsára nínú ìrìn àjò yìí lórúkọ Jésù Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. ohun mìíràn ibi tí wàá ti dánu dúró òun ni ogun ènìyàn mímọ́. ogun ènìyàn mímọ́ kò ṣe mọ́ dojúkọ lógun ènìyàn mímọ́ nínú ìrìn àjò eré ìje ìgbàgbọ́ yìí kò ṣe mọ́ dojúkọ ní ogun ènìyàn mímọ́ ó lè ṣe kó mọ́ rí ogun ènìyàn mímọ́ ogun àjò Bíbélì ó wà nínú eré ìje yìí o. tá bá wo ìwé 3 John Jòhánù 3 orí 1 orí kan náà ló ní ẹsẹ̀ 9 sí 10. èmi kọ̀wé sí ìjọ ṣùgbọ́n Díótrẹ́fẹ̀ ẹni tí ó fẹ́ láti jẹ olórí láàrin wọn kò gbà wá. nítorí náà bí mo bá dé èmi ò mú iṣẹ́ rẹ̀ tí ó ṣe wá sí ìrántí tí ó ń sọ ọ̀rọ̀ búburú àti ìsọkúsọ sí wa. èyí ni kò sì tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ ni òun tìkára rẹ̀ kò gba àwọn ará àwọn tí ó sì fẹ́ gbà wọ́n ó ń dá wọn lẹ́kun ó sì ń lé wọn jáde kúrò nínú ìjọ. Jòhánù àyànfẹ́ ló kọ ìwé yìí ó sì ń sọ̀rọ̀ nípa arákùnrin kan tó jẹ́ aládarí nínú ìjọ tí kò fi ààyè gba
ẹ̀kọ́ tó yè koro, ẹni tí ó dojú ìjà kọ ẹ̀kọ́ tí ó yè koro, tí ó sì gba àwọn ará tòótọ́ láàyè láti fẹsẹ̀ múlẹ̀ nínú ìjọ. Ogun ènìyàn mímọ́, àwọn onílara ẹ̀bùn, àwọn onílara rere nínú ayé ọmọ Ọlọ́run wọ́n kún nínú ìjọ o. Ẹ rà ọmọ ìjọ àgbákò kan tó pé tó bá ti ń da fún pásítọ̀ báyìí wọ́n ní ìràwọ̀ àwọn ni pásítọ̀ ń lò. Aragun ènìyàn mímọ́ tá ń sọ ni. Tí pásítọ̀ bá ti lára aṣọ tuntun báyìí wọ́n á ní owó òjò ló kó jẹ tó fi ra aṣọ tuntun, ṣé káyé pásítọ̀ mọ̀ dàmọ́ ni. Ẹ̀rọ ọmọ ìjọ sọmọ ìjọ ẹgbẹ́ láàrin àwọn akọni nínú ìjọ, ẹni tọ́rọ̀ máa ń lò dáadáa láàrin wọn, ẹ̀rọ àwọn kan wọ́n sì gang up against ẹ̀, wọ́n mọ̀ ní tiẹ̀ pọ̀ kìnìkan ó bẹ̀ sí ní dìtẹ̀ ẹ̀ gbogbo bí ó ṣe ṣubú náà mọ́ wá. Mo wo Christian film kan, arákùnrin active láàrin àwọn mẹ́mbà nínú ìjọ, àwọn kan dẹ̀ kóra wọn jọ pọ̀ wọ́n dẹ̀ lọ gbàdúrà òdìlé lórí bí kò ṣiṣẹ́, ó dẹ̀ ṣiṣẹ́. Ogun ènìyàn ó jẹ́ ní tí a ò ní tà ìdojúkọ o. Ẹni tó bá ti dúró fún òtítọ́ nínú ìjọ Ọlọ́run ó di dandan àwọn kan tó jẹ́ lẹ́mìí èṣù tán ń ṣètò Ọlọ́run tán forúkọ Jésù bójú, wọn á gbógun tì wọ́n, wọn á di ọ̀tá wọn. Tó bá jẹ́ nìkan tó máa ń tètè dé nínú ìjọ, ọ̀rọ̀ àwọn kan tí wọ́n tún máa dìtẹ̀ rẹ̀, wọ́n á ní ojú rere ènìyàn ló ń wá, wọ́n á ní ṣe lọ́n ṣe kí pásítọ̀ rí ọ. You don't have to be discouraged. Ẹ ṣáàjà tẹ̀síwájú, ohunkóhun tó lè wù kó dojúkọ wá nínú ìrìn àjò yìí, ẹ já tẹ̀síwájú, ẹ má já bojú wẹ̀yìn. Ogun ènìyàn mímọ́, ohun tí a ò ní ṣàì dojúkọ ni nínú eré ìje ìgbàgbọ́ yìí. Ipa kejì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ìdádúró òun ni ọ̀nà àbáyọ kúrò nínú àwọn tí a kò lè ṣàì dojúkọ nínú eré ìje yìí. Ohun àkọ́kọ́ tó jẹ́ ọ̀nà àbáyọ òun ni wíwo Jésù. Ènìyàn kọ́ ló gbàgbọ́. Àìmọye ọmọ ìjọ tó ṣe pé bí pásítọ̀ wọn ṣe ṣubú ẹ̀ lòun náà padà sẹ́yìn. Ṣé a rí, mo fẹ́ kọ́ mọ kí ní ìdájú pé ènìyàn kọ́ ló gbàgbọ́ bí èsè Kristi. Ènìyàn lè wùwà èèyàn nígbà mẹ́yìn, ṣùgbọ́n jẹ́ kí ojú rẹ̀ wà lára Jésù. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ lónìí gbogbo àtẹ̀ńṣẹ̀ wọn orí pásítọ̀ ló wà. Ọjọ́ tó pásítọ̀ yẹn bá dẹ̀ sí àṣìṣe gbogbo wọn wà disappointed nínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ apàdà sẹ́yìn, ẹlòmíì ò tiẹ̀ ní wá chọ́ọ̀chì mọ́. Kò yẹ kéyìí rí bẹ́ẹ̀ o, kò yẹ ké lè rí bẹ́ẹ̀. Bíbélì sọ fún wa ní ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 1 sí 3 ó ní ká máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àtàláṣẹ pé ìgbàgbọ́ wa, ká máa wo Jésù. Ẹja máa wo Jésù nínú eré ìje yìí. Máa wo ènìyàn lè kọsẹ̀, ẹni tó ń wò bá kọsẹ̀ wàá ṣubú o. Jésù ni kó o fi ṣe role model. Mi sọ pé ká má bòólá fún àwọn ìránṣẹ́ Ọlọ́run tí a wà lábẹ́ wọn. Mi sọ pé ká má wo àwòkọ́ṣe rere nínú ayé wọn. Tá a bá rí àwọn àwòkọ́ṣe rere nínú ayé àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a wà lábẹ́ wọn, ẹ jọ̀ọ́ ẹ já tẹ̀lé. Ṣùgbọ́n gbọ́ eléyìí, má fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ìránṣẹ́ Ọlọ́run. Ó ṣeé ṣe ká ṣubú nígbà mìíràn. Mo gbàdúrà pé àwọn ìránṣẹ́ Ọlọ́run tó dúró yìí lórúkọ Jésù wọn ò ní ṣubú. Ṣùgbọ́n ẹ gbọ́ eléyìí, ó ṣeé ṣe ká rí àṣìṣe kan tàbí kejì nínú ayé ìránṣẹ́ Ọlọ́run tí à ń wò gẹ́gẹ́ bí aládarí. Ẹ má jẹ́ kí àṣìṣe tá a bá rí nínú wọn, ẹ má jẹ́ ó mú wa padà sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ ló ti dá padà sẹ́yìn nítorí àṣìṣe tó rí nínú àwọn aládarí. Aládarí kì í ṣe Jésù. Aládarí kọ́ ló kú fẹ́ anybody lórí igi àgbélébùú. Jésù ló kú. Jésù ló ta ẹ̀jẹ̀ ìkalẹ̀. Jésù ló fi ẹ̀jẹ̀ rẹ̀ rà wá padà, kì í ṣe ènìyàn. Nítorí náà ẹja gbé ojú wa kò lára àwọn aládarí, so that tán bá tiẹ̀ ṣe àṣìṣe bí ènìyàn, àṣìṣe wọn ò ní mú káwa kó ṣàkókò níwájú Ọlọ́run. Ẹ má gbàgbé o wípé oníkúlùkù ni ó dádúró láti jíyìn ara ẹ̀ fún Ọlọ́run o. Má jẹ́ kí ẹnìkan ó bi ìgbàgbọ́ rẹ ṣubú. Má jẹ́ kí ẹnìkan kó bi ìgbàgbọ́ rẹ wó. Ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀nà church mọ́ tábà dẹ̀ bèrè ìdí tí wọ́n fi lọ. Wọ́n láwọn wà disappointed pé ìwà tí ò yẹ káwọn bá lọ́wọ́ pásítọ̀ àwọn òun làwọn rí. Nítorí náà àwọn akọ́kùnrin pé tí gbogbo ìránṣẹ́ Ọlọ́run bá rí báyìí àwọn ò ní sin lọ́ọ̀ mọ́. Èyí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ènìyàn lè ní a máa jẹ́ nígbà mìíràn. Ìránṣẹ́ Ọlọ́run lè ṣàṣìṣe. Nítorí náà láti gbọdọ̀ máa wo Jésù, so that a lè parí eré ìje ìgbàgbọ́ wa pẹ̀lú ayọ̀. Ìkejì òní gbígbé ojú kúrò lára àṣìṣe àwọn ẹlòmíràn. Gbígbé ojú kúrò lára àṣìṣe àwọn ẹlòmíràn. Ẹ já wo Fílípì orí 3, Fílípì orí 3 ẹsẹ̀ 13. Fílípì orí 3 ẹsẹ̀ 13. Ará, èmi kò ka ara mi sí bí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ ná, ṣùgbọ́n nǹkan yìí ni èmi ṣe.
èmi ń gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, mo sì ń nàgà wo àwọn nǹkan tí ó wà ní iwájú. Amen. Paul apostoli ó ń sọ̀rọ̀ nípa ìlépa rẹ̀ nínú eré ìje ìgbàgbọ́ yìí. Ó wá ń sọ̀rọ̀ nípa bó ń ṣe rìnrìn àjò ìṣẹ́gun yìí, nípa pé òun gbàgbé àwọn ohun ti ẹ̀yìn, òun nàgà wo ohun tó wà wájú. Kí leléyìí túmọ̀ sí? Ó ń gbàgbé àwọn ìdojúkọ tó rí, ó ń gbàgbé ẹ̀. Àṣìṣe tó rí lára àwọn ẹlòmíràn tí kò yẹ kó rí, ó ń gbàgbé ẹ̀, ó ń gbójú fò, so that èyí ò ní jẹ́ distraction fún. Jésù ni àwòkọ́ṣe rere tá a ní. Mi sọ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run aláwòkọ́ṣe rere ò sí o, wọ́n wà, ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ààyè yẹn kalẹ̀ nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú wọn, pé ó ṣeé ṣe nígbà mìíràn kí wọ́n ṣe ohun tó dùn wá bí ènìyàn, ṣùgbọ́n nígbà tá a bá ti gbójú kò lára wọn tó yẹ pé Jésù là ń wò, a ò ní lè wo àṣìṣe wọn, a ó lè tẹ̀síwájú. Ọ̀rẹ́, ẹni tó ọ̀finú tán nínú ìrìn àjò gbàgbọ́ tó bá dalẹ̀ rẹ tàbí tó ṣe ohun tí ò dá sí ọ, èyí ò ní lè mú ọ bójú ẹ̀yìn nígbà tó bá ti pé Ọlọ́run ló fi ṣe ìgbẹ́kẹ̀lé, Ọlọ́run ló sinmi lé. Ìkẹta, ó ní ìkíyèsára. Iṣẹ́ ní ìrìn àjò gbàgbọ́ yìí, ó gba kéènìyàn kó kíyèsára. Jésù wípé bí ẹ̀yin bá gbàdúrà, ẹ mọ̀ kíyèsára. Ìkíyèsára lọ́pọ̀lọpọ̀ ní lẹ́lòmíì fi ṣubú sínú ìkẹ̀kùn oṣù. Ẹja kíyèsára. Ẹ wà ní àti Sàfírà, wọn ò kíyèsára, wọ́n sì ṣubú sínú ẹ̀bi èṣù, wọ́n ṣubú sínú ẹ̀tàn èṣù, wọ́n jù sí ọ̀fìn ogun ọ̀run àpáàdì. Mo gbàdúrà pé lórúkọ Jésù, àti èmi àti ìwọ, a ò ní jì sí ọ̀fìn ogun ọ̀run àpáàdì lórúkọ Jésù. Ìkíyèsára, ẹja kíyèsára, àwọn òun là ń bá rìn, ibo là ń jẹ́ sí. Ìkíyèsára, a nílò rẹ̀ nínú ìrìn àjò yìí. Ìkíyèsára yìí ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà àbáyọ fún wa tí a ò fi ní ṣubú, tá a ò fi lè máa tẹ̀síwájú nígbà gbogbo títí tí a ò fi dé òpin eré ìje ìgbàgbọ́ yìí. Lórúkọ Jésù, Ọlọ́run á mú wa délé o. A ò ní parí eré ìje ìgbàgbọ́ sọ́run àpáàdì. Ẹja máa kíyèsára. Ìrìn àjò gbàgbọ́ yìí ó gba ká kíyèsára. Má finúwénú. Yorùbá wípé tó bá finúwénú yóò jẹ́wọ́. Ìfinúwénú ló kó bá ọ̀pọ̀lọpọ̀ nínú ìrìn àjò gbàgbọ́ yìí. Àwọn ènìyàn ń dà nìyẹn gidigidi gan. Àwọn èèyàn yọ́lẹ̀ dáyan nínú agbo gbàgbọ́. Ẹja ṣọ́ra, kì í ṣe gbẹ́ntajọ́ ń pe Jésù ló mọ Jésù o. Kì í ṣe gbẹ́ntajọ́ ń gbé Bíbélì ló mọ tó wà ní Bíbélì o. Kò dẹ̀ ṣe gbẹ́n tó ń ka Bíbélì ló ń tẹ̀lé ohun tó wà nú ẹ̀. So ẹja kíyèsára. Ẹja kíyèsára ní gbogbo ọ̀nà. Jésù sọ fún wa, ó ní ẹ kíyèsára lọ́dọ̀ ènìyàn. Ẹ kíyèsára lọ́dọ̀ ènìyàn. Ènìyàn burú o. Ẹja kíyèsára. Ẹja ṣọ́ra fáwọn tá à ń sọ̀rọ̀ wá fún. Kíyèsára pẹ̀lú irú ènìyàn tó fọ̀rọ̀ rẹ lọ. Kíyèsára pẹ̀lú àwọn tó gbà mọ̀ràn lọ́wọ́ wọn. Mo rú ìmọ̀ràn tó gbà, kì í ṣe gbogbo ìmọ̀ràn ló lè tẹ̀lé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ní ọ̀pọ̀lọpọ̀ mọ̀ náà fi ń ṣubú nínú eré ìje yìí tí wọn ò fi lè dé òpin eré ìje ìgbàgbọ́. Lórúkọ Jésù, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ìkíyèsára nígbà gbogbo. Ohun mìíràn, òun tún ni àdúrà ìgbà gbogbo. Aládùúrà ló lè ṣẹ́gun nínú eré ìje ìgbàgbọ́. Ẹni ò bá lè gbàdúrà, ogun èso borí ẹ̀. Jésù ní ẹ gbàdúrà kẹ́yìn kó má bàa bọ́ sínú ìdánwò. Ẹ gbàdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ogun tó borí ọmọ Ọlọ́run, ogun tí ò yẹ kó borí ẹ̀ ní, ṣùgbọ́n torí àìlè gbàdúrà rẹ̀, òun kò ṣubú. Ìwé Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 17, ó ní ká máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Ká máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Nínú eré ìje ìgbàgbọ́ yìí, a nílò àdúrà láti ṣẹ́gun. A nílò àdúrà ìgbà gbogbo láti borí onírúurú ìdẹwò tí Sátánì gbé wá síwájú wa. Bíbélì wípé ọjọ́ gbogbo ni ibi, gbogbo ọjọ́ ni ibi. Ó ní ṣùgbọ́n ká máa fi àdúrà ra ìgbà padà. Kò sí ojúmọ́ kan tí Sátánì ò wá ìṣubú wa. Àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, àdúrà ló yẹ ká kiri mọ́, tó yẹ ká máa gbà nígbà gbogbo kí Ọlọ́run kó lè mú wa borí. Ẹ jẹ́ wo ìwé Luke chapter 18 verse 1. Ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí ènìyàn máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣe sàárẹ̀. Luke 18:1. Jésù sọ fún wa pé ó pọn dandan fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run pé a ò gbọdọ̀ sàárẹ̀ nínú eré ìje yìí, pàápàá jùlọ nínú ìgbé ayé àdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run ó lẹ ẹlòmíì tó bá ti wá ṣọ́ọ̀ṣì nìkan ní gbàdúrà,
kì í dágbàdúrà yàrá rẹ̀ ó lè jẹ́ ní tó burú. Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Àdúrà ṣe pàtàkì, àdúrà ọlọ́dẹni ó ṣe pàtàkì. Bàbá ń kíyèsára tí à ń wo Jésù ká dẹ̀ tún mọ́ gbàdúrà torí pé kí ni àdúrà ni ọ̀pá ìṣẹ́gun wa. Àdúrà jẹ́ ohun èlò ìṣẹ́gun fún Kristẹni lórí ìjọba òkùnkùn, lórí ogun ọ̀run àpáàdì. Láti borí eré ìje ìgbàgbọ́ yìí a ní láti fi ara wa jì fún àdúrà ìgbà gbogbo. Àdúrà nígbà tó wọ̀, àdúrà nígbà tí kò wọ̀. Jésù yóò ràn wá lọ́wọ́. Ẹ jáde lórí ẹsẹ̀ wa. Mo rò pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí. Fún àdúrà àti ìmọ̀ràn tàbí ìbéèrè lórí ohun tí kò yé ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, o lè pè sórí aago yìí 08065935539. Ẹ máa pọ̀ sí nínú oore ọ̀fẹ́ Kristi.